láyé ìrìnàjò kan lórí ìbọn lọ́ba débi wọ́n káàrin ọ̀tẹ̀ wọ́n rí ọ̀tẹ̀ ni gbogbo tó wá fi ní ìmọ̀ bí tó fi ní mànà bí ọlọ́mọ àwọn kò tí ọ̀ òun gan ni wọ́n gan wá tó fi ní mànà bí tó ọlọ́mọ tó fi gbàgbé pé orí ìrìnàjò náà wà. Ọ gbọ́dọ̀ wá gbàgbé bàbá wa former president Ọbásanjọ́ ẹnjọ́ tí bàbá wa Tíládì nígbò ọ̀rọ̀ bàbá wọn ṣe bẹ́ẹ̀ di 100 ọdún wọ́n jẹ́ bàbá aláàfin olójú bẹ́ẹ̀ lọ. Àwa wà ń bẹ̀ ń jọ́nà mọ́ à ń ṣe wá sí president wa wà ń jòkó ń bẹ lórí rẹ̀ jẹ́ president Nàìjíríà. Ṣùgbọ́n wà sí olè yẹn ṣe fún ruyin. Mo ní àmọ́ wà sí tí mo fẹ́ ṣe lónìí fún ọ president ni pé Ọlọ́run ní ìṣesí kan tó lágbára kí ni ìṣesí náà òun ni rere. Mo ní rántí ẹ̀rọ ti 1979 àdámọ́ta àdọ́mọ́ mi ènìyàn tó bá ti wà nínú ọ̀pọ̀ àdámọ́ sísí ni bẹ́ẹ̀ sísí bá tẹnu borí nǹkan méjì ni ó ṣẹlẹ̀ sí inú kó mú kó kú bẹ́ẹ̀ àbí kí wọ́n lè esisi kí àwọn aṣọ pé alihamudulilayi èyí tí mo mú yìí ti yóò máa mú lọ ni. ọwọ́ àwọn àmọ́lẹ̀ wa wà lórí ipò ní 1979 ọwọ́ àlọ́ ńlọlé kírísítẹ́nì lọ jẹ́ ọ̀wá fẹlẹ́yàmẹ̀yà ṣe lọ́nà méjì Yorùbá ní kírísítẹ́nì ní ògbé fún Yorùbá gbé Yorùbá ní màá gbé fún ògbé fáwùsá ògbé fún kírísítẹ́nì ẹgbẹ́ yín ẹgbẹ́ fún mùsùlùmí láàrin ìṣẹ́jú kan ọ̀gádọ́mọṣẹ́ wa ká ọ̀pá ìbáyìí lẹ́yìn Ṣàgárí ọwọ́ akọjálé wọn nígbà tó máa jẹ́ ọwọ́ àwọn tó yọ ọwọ́ ní adé ẹni tó ṣe léyìí wẹ̀wọ̀n lọ́yẹ́ Ọlọ́run ló wá sọ pé yóò sì tún darí ilé ẹ̀kan sí i mo ní tó gbé yín débi ẹlẹ́ẹ̀kejì nu tànálẹ̀ ń gbèsè ẹ̀ lónìí èwo la fẹ́ ṣe lónìí tó fi gbèsè tọ́lá. Mo fẹ́ kí gbogbo àwa táwa ń bí kájáko ká Yorùbá Ànábì Muhammad. Lẹ́ẹ̀kan sí yẹ ká adéládé. Ìjókòó èlé mo kí gbogbo àwọn èèyàn ńláńlá lókọlókọ lẹ́kànlẹ́kàn. Gbogbo àwọn àfà imam àti gbogbo àwọn tí olóòfin ẹ̀sìn lé lọ́wọ́. Nígbà tí àwọn ọmọ mi ìyọlọ́run kẹ́ kó jogún nǹkan ńláńlá fún wọ́n ń bá wa sọ̀rọ̀ wọ́n kàwé léèbó. Ṣùgbọ́n wọn wá tẹnìkan tó túmọ̀ ẹ̀ fún àwa tá a bá gbé èkó. Nǹkan pàtàkì náà sọ níbẹ̀ nínú ìwé náà. Ìtẹ́mi náà kọ sínú ìwé tí mo fẹ́ kà lédè bákan náà lórí bíbà jẹ́ pé mo mọ ìtàn afẹ́ sọ. Ní ìwọ̀nba tí bá lè rántí sọ ní èdè Yorùbá màá sọ mìíràn kálẹ̀ èkó kó lè pín ìwé náà. Gbogbo àwọn Aláàfin tó ti jẹ lọ́yọ̀ọ́ yìí Mùsùlùmí ni wọ́n. Abíọ́dún Adégbòlú ọmọ Ọ̀rànyàn ni. Ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ nínú tàn wa nílùú ibi tá à ń pè ní Ọ̀yọ́ Empire. Igun mẹ́rin ni àwọn Aláàfin pín
ṣèjọba àwọn míì pè 8 àwọn òkùnkùn míì pè ní 16. ṣùgbọ́n ẹkùn ọ̀tún ẹkùn òsì ipò àti ìbọ̀lọ́ ibi tá a wà yí ìbílẹ̀ èkó ni àwọn bíi Ẹdẹ Ọ̀fà Ẹ̀rìn gbogbo òbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn jẹ́ ìbọ̀lọ́ tálàfin kò sí ṣùgbọ́n Aláàfin mẹ́rin yẹ léra wọn tẹ̀lé àwọn kí àsìkò wọn dàbẹ̀ pé wàhálà wà kótó ni pé Àtìbà tọjọ́ mọ́ Abíọ́dún tó lórí àlééfà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe máa ń wà fún àwọn tí wọn ọba jọmọ ọba lọ́yọ̀ àbí tí wọn mọ̀ tán wá tí wọn sì máa bí agbára àwọn Aláàfin torí kan nínú agbára Aláàfin tẹ̀rí lẹ́nu lẹ́rí àwọn ọmọ Aláàfin Gbádégẹṣin sílẹ̀ wọ́n kàǹkà wọ́n yantara wọ́n wúlò wọ́n dá wọ́n kàwé wọ́n lọ́gbọ́n wọ́n nímọ̀ wọ́n wí àgbé àgbékalẹ̀ tẹ́bá Babájánú kò lẹ́sìn lè ju Aláàfin lọ abẹ́lẹ̀ jọmọ Aláàfin lọ ọgbọ́n wọn la fẹ́ dá torí wọ́n mọ lọ́wọ́. níjọ́ tẹ̀ ti wà gbogbo olú Ọ̀yọ́ tẹ̀ ti Babájánú àti rẹ̀ nìkan kó ṣe wọlé kó rántí bàbá rẹ̀ kọ́kọ́ mọ́sálásí báyìí àti náà kọ́kọ́ mọ́sálásí o jẹ́ fi lélẹ̀ o jẹ́ fi ṣẹ̀fẹ̀ àgbọ̀dẹ ká mọ́sálásí 12 táwọn èèyàn ńláńlá lọ́yọ̀ ti kọ́ jẹ́ tí sẹ̀sì ń bẹ̀ ṣùgbọ́n Àtìbà wá ṣe kankan nínú ìwé tí mo kọ ní ọdún 1975 mo pè ní Ọ̀yọ́ State Institution and Modernism mo sì fi nǹkan bẹ̀ pé the strategy of Àtìbà àwọn òǹkàwé ọ̀mọ̀wé fi ìwé náà kọ́ wọn ní yunifásitì nìyí mo rántí pé wọ́n fi kọ́ wọn ní yunifásitì ìlú Benin ní tí mo kọ́ ń bẹ̀ nígbà tí bàbá tó jókòó yìí tí Aláàfin Gbádégẹṣin fún un ní ilẹ̀ tó fẹ́ fi dá ilé ẹ̀kọ́ sílẹ̀ ó pè ní Ládìgbòlù grammar school kò pé lórúkọ bàbá tiẹ̀ kò pé lórúkọ Ògúnmọ́lá Moses Oyèdélé ló ń jẹ́ bàbá rẹ̀ Ògúnmọ́lá ló ń jẹ́ látàkì ìtàn akéèkà níta ó pè ní Ládìgbòlù grammar school fọdún mẹ́wàá tí wọ́n dá sùn yẹn lẹ̀ 95% márùndínlọ́gọ́rùn-ún tí àwọn tí jáde bẹ̀ ní ẹ̀ńgbó ìyá mi jáde orúkọ Ládìgbòlù dàbí ọ̀dà nípa kà sí lọ síbẹ̀ tí mo kọ sínú òwe tí mo fẹ́ kà fún àwọn ọmọ mi tó wà abúlé nìyẹn mo wá lọ àwọn ọmọ wọ̀nyí wà lọ́ọ̀yà lóṣù Gbádégẹṣin Ọlọ́run kò fọ̀rùn kẹ́ wọ́n wà ń dòkó ọjọ́ mẹ́ta ni mo kọ àkọsílẹ̀ tí n fẹ́ kàǹjọ́ náà ètò mo wá kàǹjọ́ náà fún bàbá yìí bí ẹ bá ní kọ́rọ́ ẹ̀ ní sí mi ní ẹ̀kọ́ mọ́ tí mo fi yòókù Ọlọ́run àti Aláàfin Muhammed Orímádégún Gbádégẹṣin ẹtì ẹ̀jẹ̀ ti kọ́ lọ gbogbo àwọn ayaba tó tiẹ̀ kọ́kọ́ pè ná kọ́kọ́ pè Gbádégẹṣin kọ́kọ́ pè Ládìgbòlù kó tó. Aláàfin Ìdẹ̀ra ní Yorùbá
tí bàbá wa gbàwé ńlá sọ́wọ́ ládìgbòlù àkànbí bàbá ọmọ wò wọ́n lóye ni òrèdè àṣepẹ̀lú bí wọ́n sọ̀kọ̀ àrẹ́dẹ babaláàfin òrè ìdìbò dìgbòlù àkànbí sọ̀kọ̀ àrẹ́ ìdìbò ẹ̀dẹ̀ òrè ìdìbò ó sọ̀kọ̀ àrẹ́ Ògbómọ̀ṣọ́ ní ajílẹ̀ téńté lọ́lá ọmọ kú ọmọ àrùn ọmọ àjábáalé ládìgbòlù àkànbí ọmọ àtìmóòde ìyá ọmọ akúnlẹ̀ níwájú bàbá ọmọ akúnlẹ̀ lẹ́yìn wọlé bọlé àyànṣẹ́ ni àbí òṣèbọ́sẹ̀ períkì ọmọ olúkúewu òdekòmọkọ nọmba òòrè balẹ̀ kọ́ ọmọ jẹ́ kí ọmọ láwà ní egbò ní kékeré tó kékeré kéwọ́ ètò ọmọ ní jágbájágbá ìbá tẹ́tẹ́ igi sunkún ẹni ìbá tẹ́tẹ́ dò sunkún èèyàn o àti kí àtọ̀pẹ́ ní o bá sunkún ọkọ̀ kàìdátù ńlọkọ̀ adéwùmí ilé kótó ìgbà tí òsì láyé máa láàfin. Ètí mo fẹ́ fàyọ ni pé Àtìbá wa wà ní ilé Èkó Àtìbá wà ní ilé Èkó Àtìbá wa wà ní ilé Èkó ọmọ òkè yá àṣàbí ikú buatẹ́rẹ́ ọkọ̀ sọ́ba adìrẹ́ kò sákẹ́kẹ́ kò kọ́ture kò bàbàjà tí gbogbo ọmọ Ọ̀yọ́ ń kù èjì ọ̀bọ̀rọ̀ bàbá tó ṣẹ̀wálẹ̀ ọ̀kọ́ làmẹ́fà ṣùgbọ́n tó jẹ́ ká kọ́ làmẹ́fà táyé bá wà nínú ẹ̀gbọ́. Àtìbá gọ̀gọ̀gọ̀ ó lọ sílé Ìlọrin ọkọ̀gbọ́n wa ọlọ́gbọ́n Fúlàní ọjọ́ tara oko Ọ̀yọ́ ẹsẹ̀ ẹni tí ń kírun Àtìbá ló sọ wá di gbogbo Ọ̀yọ́ ẹni tí ń kírun so láti ìran díran wa làwọn bàbá wa ti mọ Ọlọ́run à ń bọ́ba ní à ń bọ́ba lọ́hùn bádé tọ̀nà àlà ó bá fojú wàhálà àfẹ̀rí sí. A ní tí ń bi wọ́n oníṣàlá tí ń bi ní ìṣàlá bí wọ́n. Àtìbá ìyá rẹ̀ mo fẹ́ sọ gbogbo bí tí ẹ ti bí ìyá Aláàfin bí tẹ́ ẹ wà yìí lẹ́nu ìtẹ́ wò yìí tẹ́ ẹ mọ̀ pé àwọn Aláàfin wọ́n kó ipa dáadáa wọ́n sì rántí ìyá wọn. Ìyá tó bí Gbádégẹ sí Orímádégún ọmọ Lámúyè ni ní Wò ṣùgbọ́n bí tó wà ní bí tá a wà yìí a wà lẹ́gbẹ̀ẹ́ ilé Àgùrè mo dúpẹ́ lọ́dọ̀ àwọn ọmọ yìí wọ́n fi ìtàn tó dáa wọ́n fi sílẹ̀. Aláàfin Àtìbá Aláàfin tó jẹ lẹ́yìn Àtìbá tó jẹ́ àkọ́bí rẹ̀ ní Adélù tá à ń pè ní Agúnlóyè. Ẹ jẹ́ múwèé díẹ̀ kí n kà á lédè èbó kí ẹni ó bá sọ èbó ní ilé àná rẹ̀ òun náà ni ó fẹ́nu àtúnfẹ́nu rẹ̀ túmọ̀. يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال ويريد أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لا أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم
ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله العظيم لا لا إله إلا الله لا يا علي لا يؤي فطول أمور مولانا صلاة لا سلام الله لخير الناس أدنانا سيدنا رسول الله سلام الله اللهم صل على سيدنا وعلى الفاتح لما وبالجلالات لما سبقنا سبقك ويا قلات لا صراط المستقيم وعلى سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين أجل لنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتي لما سبق نادى الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله أكا قدره ومقدار العظيم آمين عاديت مني إليك يا رسول الله صلى الله عليه وسلم أكي الله أكبر أي النبي ومحمد صلى الله عليه وسلم عليكم يا الله أتانوي كوبا شيخ أحمد التجاني رضي الله تعالى عنه مولانا الشيخ الحاج إبراهيم النياز رضي الله تعالى عنه الشيخ أبو بكر الصديق المسكين بالله صاحب الإدراك رضي الله تعالى عنه بابا صاحب ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري تغمده الله برحمته آمين بابا مرحوم مفتي الكبير فضيلة الشيخ كمال الدين الحدبي رحمة الله عليه Ọlọ́run wọlá gbogbo àwọn bàbá tí a dárúkọ tí a máa rántí wọn láti tọrọ fún wa pé radiyallahu ta'ala anhum wa jazahum
على من سلم ربنا وعلى من سلم ربنا الله تعالى عنهم وجزاهم بالحسنى. Ọlọ́run wọ́n sọ àwọn ọlá gbogbo àwọn tí a dárúkọ àwọn tá a tọrọ fún náà ẹni Ọlọ́run tí wọ́n ti wáyé tí wọ́n ti lọ tí Ọlọ́run sì gbàgbọ́ wa tó gba iṣẹ́ tí wọ́n ṣe. Bàbá wa àgbà tí a wà ní ìkàlẹ̀ wọn lónìí, bàbá wa Aláàfin Ọ̀yọ́ kábíyèsí ikú bàbá yèyé àbísọ Allahu wa ra'ahu. Ọlọ́run mọ́sà wọlé àwọn ẹni Ọlọ́run wá èrò Ọlọ́run ní orí yín. Ọ̀kan náà bàbá wa tí wọ́n máa ń fi wákà sí wáàsí wọ́n máa pè wọ́n ní àfọ́ Ọ̀yọ́. Bàbá náà lọ́wọ́ dá wákà kan ó ní ká dúpẹ́ fún Ọlọ́run ọba àlèwí lè ṣe ọba tí kì máa ń wojú ẹnìkọ̀ọ̀kan tó ṣe fífẹ́ dà rẹ̀ bó ti fẹ́ ìbá wojú kì bá àgbáwé ẹ̀yà. 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 Bàbá wa kábí kò sí Ọlọ́run mọ́sàbá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. Àlùbáríkà ọlá àwọn ẹni Ọlọ́run. Àmín. Àlùbáríkà ọlá àwọn àfáà. Àmín. Ọlọ́run ní ọba. Òun ni gbogbo tó bá tú òkú sẹ́ni tí ó yẹ lọ́wọ́ ẹ̀ wò. Ẹni bá wọ Ọlọ́run ní pè dá sọ̀rọ̀ ní pè lọ́ba. Ọba tí ó wá fi ń ṣe ọ̀kan. Ọba ti pọ̀ láyé nísìnyí. Àmọ́ ní ọba tí kò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn. Tọ́ ní ìtàn lánàá. Ó ní ìtàn níjẹta títí dòní bó tún dọ̀la yóò tún máa ẹ̀sìsì lọ́nù tàn. Ọ̀kan náà ni Aláàfin Ọ̀yọ́. Ọlọ́run afẹ́rẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ lọ́run àfààní ẹ̀bẹ́ àbí tóbi Ọlọ́run àbíbẹ́ lọ́run. Ọlọ́run wọlé ayé pé àbùkù ní kan Al-Qur'an. Rọ́rọ̀ Ọlọ́run ni Ọlọ́run má jẹ́ àbùkù ọkàn yín láéláé. Ẹ̀tẹ́ ò sì ní bá Al-Qur'an. Ọlọ́run má jẹ́ ẹ̀tẹ́ láéláé. Al-Qur'an ò sì ní wọ́ọ̀kùn. Ọlọ́run má jẹ́ wọ̀kùn láéláé. Báwo ọba wa kàn yín tẹ́tẹ́ ọba yín tẹ̀sí wọ̀kùn. Ọlọ́run dákun má ti mú yín kú bẹ́ẹ̀ nísìn. Nítorí jọ tẹ́ ìjọba ayé dá lóòótọ́ ayé sì dùn. Àwọn abóse òkọ́dá kódùn tó ìṣẹ̀ṣẹ̀ ń dùn ní ìsín ni. Ìṣẹ̀ṣẹ̀ ń dá sí ní ìsín ni. Ọlọ́run dákun má ti mú yín kú bẹ́ẹ̀. Ọlọ́run dákun má ti mú yín kú bẹ́ẹ̀. Ọlọ́run dákun má ti mú yín kú bẹ́ẹ̀. Ọlá àkúlé kẹ́ẹ̀sì. Ọlá ìgbàwẹ̀ ni Ọlọ́run láyè. Ọlá dáadáa tí yín àtẹ̀ ń ṣe ní kọ̀kọ̀ àti gbangba. Ẹ dákun ẹ jẹ́ kí Salatul Fatiha Kurisiyuka Lakarijakuka
kúlẹ̀ àwùsù méjèèjì Salatul Fati gbẹ̀yìn ọlọ́run jẹ́ bàbá wa máa bẹ dáadáa pẹ̀lú àlàáfíà. Àmín. Mo á kí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo ìlú Ọ̀yọ́ tilétoko rẹ̀ ọba tí ó fi ń sáyè náà tó sì ní ẹ̀kájú ẹ̀ wọ́n á fẹ́ lómi jẹ́ máàmù torí pé oyè ìdílé wọn ni ẹ̀ka tí ó fi ṣe máàmù òsínlá rẹ̀. àmọ́ wà síbẹ̀ fi sí pé àkúkú rẹ̀ lómi mọ́ àmọ́ ìmáàmù tí ń kẹ́ jẹ́ ọ̀kan náà wà fún wa ní ọ̀nà mẹ́tàlá máa ń gbàyàn pèèyàn ní sheikh. ó ní asheikh fèlè ilmi wà sheikh fèlè wéridi wà sheikh fi sinni. mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ló pé sí yín lára níbi ìmọ̀ àgbà ní lójú ọ̀nà akásílọ́hún àgbà ní lọ́jọ́ erí àgbà ní. ọlọ́run máyẹ̀ yín sá o. má sì da ètò rúmọ yín lọ́wọ́. torí bí ìlú ṣe lè wo tó láyé ó rẹ̀ bá kọ́ wọ̀lú sóró mọ́sálásí lọ́wọ́ kọ́kọ́ rí ààyè tọ́lọ́ ń pa àwọn ìmáàmù sínú ìlú nù. bọ́ bá dáa fún yàn lónìí wọ́n lè pè máàmù àgbà wá bá a dúpẹ́ fọlọ́run. kọ̀ wá sí mọ́tò ọ̀hún ṣe lè tó bọ́ bá lọ́wájú ọlọ́run ìmáàmù àgbà náà wọ́n lè pè wá òun náà ló tún sìn lọ́wájú ọlọ́run. ọlọ́run mọ́kàjú mú yín kò mẹ́. wọ́n fi ti yín kí gbogbo tí ń jẹ́ àyímọ̀ pátápátá látọ̀rọ̀ bá wa mufasiru àti gbogbo àwọn jama gbogbo àwọn tó wá ń jòkó torí àsìkò dáhùn bá ń dákọ̀ ohun ká máa jẹ̀bi jama. Alhaj Lasun Sanusi SAN Honourable Justice L.A. Ganiyu Chief Magistrate Oyediran Chief Magistrate Ọlátúnjọyè Barrister Lanre Okeyinka Barrister Muhammed Mrs. Olúgbòdì Barrister Okeyinka Mrs. Bọ́lá Àlàbí Dr. Bidoye Gbadegesin Prince Alhaj Adébáyọ̀ Kebir Gbadegesin Dr. Babajide Gbadegesin Prince Lukman Adédoyin Gbadegesin. gbogbo àwọn tí wọ́n dárúkọ pátápátá látòkè délẹ̀ ọlọ́run bàbá akéwìjú bí wọ́n ti kí wa lọ. àwọn ìyá wa olórí tí wọ́n ń jẹ́ olórí bàbá wa ọlọ́run jẹ́ máa bẹ pẹ̀lú àlàáfíà ara o. alùbáríkọ láwọn ẹni ọlọ́run. alùbáríkọ láwọn àfa. ìmáàmù wa tí wọ́n wí láàánú fún lónìí àlùfáà wa Abdulkadir Ismail ọlọ́run fún iná gúgú ẹni àtàláfíà ara. jẹ́ kẹ́ láti pẹ́pẹ́. gbogbo ìdílé bàbá agbáríjọ́sìn ọlọ́run bá wà pẹ̀lú yín. lọ́dọ̀ prince wa alhaji wa Lukman ọlọ́run wà pẹ̀lú ẹni kọ̀ọ̀kan. jama lọ́kùn lóbìnrin salamu alayhi alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Antaya Subieko ya mustanadini Enaniyam Lahanta makifadi Usibi aidi Lele hulaya sayidi Watazadini Analu watadi Kwami sikino tarama balabi Ankaya misikino shein talabi Ankaya misikino shein talabi Ya Babakiri Aleka sikotini La tadani Lele hadayi urwati Inna uyom Yashiduna uli سيوما أمل المربي فصلي إن تجيب عنه إلى ممن يروم اسمك مما تروم على من نار حربي آسيات الأمم ويحلي إن لم تكونون أمين نعم كم رجالا إنهم في سورة
وهناك لقوم عمر فريحة سين بالغ دعوتي غير واني كما إيا قدوتي مصطفى صلى الله عليه وسلم مصطفى ياسين يكون وصلي أحمد الفاسي تجاني أبالي فبقولا بفيدتنا وغزالي صاحب الحجاتنا فافتحوا الباب فادخلوا بكم لأسيرا في الغد هيكم أزكلاهما إلهي بالرضا فاروقنا يا ربنا ما علوني آدم الأسواتنا وسلام الله دوما سرمدا للنبي وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون أن اذكرني متى الذي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن يذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهبنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. أديني مري على صدقي وارثني مرجى صدقهم واجعلني من لدنك سلطانا نصيرا. وقل رب أدخلني مدخل صدقي وأخرجني مخرج صدقي واجعلني من لدنك سلطانا نصيرا. قولوا معي الله أكبر. ẹlẹ́kùn ẹjẹ́ àjọgbọ́lá ń tóbi pé Allahu Akbaru. ẹnàdí ná Muhammadi wà kíkàbà ohun akíwá wà kíwá mú kíla. wà kíkàbà ohun akíwá wà kíwá mú kíla. Allahu Akbaru. Allahu Akbar. tó tóbi ọlọ́run. Ọlọ́run ọba tí ibi tóbi ju gbogbo tí ibi tóbi lọ. Gbogbo nǹkan tó bá tóbi láyé bàbá tírèsì ẹ̀ á rí ibi tó ti tóbi wá. Bàbá wa àgbà bàbá Aláàfin tóbi nínú ayé. Wọ́n sì kàyà nínú ayé wọ́n sì lágbára. Àmọ́ ń gbàtà bá máa ṣàfihàn ẹ̀. Àtún rẹ nìkan á ní bàbá kan kò ń bẹ lánàá ọ̀kan kò ń bẹ níjẹ̀ta àfitì ọmọ lọ́nà àfitì ààrá fìtì ọlọ́run ṣe síbi kankan kò síbi tó ti gbà wá ọlọ́run ò níbi tó ti gbà títóbi wá ó tóbi inú ara ẹ̀ ní lọ́jọ́ lè ó sì mú ara rẹ̀ lára gbogbo nǹkan gbogbo tí máa déyàn mọ́lẹ̀ tí ó kọ̀ ń fi sìyàn tí ò ní jẹ́ èyí ó lè ṣe bó ṣe fẹ́ ọlọ́run jára rẹ̀ ń bẹ. Ọlọ́run ọ̀lànà débò tí ó ti jó àná ọlọ́run ò sì níyàwó kò lọ́mọ kò lẹ́bí kò níra
ọjọ́ olè yìí sì fún láti ṣe gbogbo tó bá fẹ́ lákòókò tó bá wù. kò wá lẹ́nìkan tó bá ṣàdéhùn ní kọ̀kọ̀ ipe ní ṣèṣe mi fún ọ láyà mẹ́nà mọ́kàrà láìlá. kó mo lọ kà ó sí i. ẹni tó lè fọkànlá ìlérò tí ọlọ́run àbẹ́nibà ti ṣòfò ọba tó ọmọ wọn tó lè yọ ni. ló jẹ́ pé lérí bẹ́ẹ̀ bá wà ọgbọ́rọ̀ máa wà lérí ẹ̀rù olùgbọ́rọ̀ máa fi ọlọ́run gbogbo tí máa ń bẹ láyé ní ọ̀tẹ̀ ẹ̀yà ọlọ́run nìkan ni ò ní tán òun ọba tí ó ṣẹ́kù ìfẹ́kùn ọlọ́run ọba gẹ́gẹ́ bí ìjókòó ní ìtúwápò ní tọ́pìkì òun ni pé kí ni gbẹ̀yìn iṣẹ́ wo lẹ̀dá lè ṣe tí ó fi nígbẹ̀yìn re bí bàbá wa tá a torí wọn jókòó lónìí bàbá wa Fadilatu Sheikh Alhaj Sumuwul Amir Muhammadu Bello Gbadegesin Ladi Bolukeji ó gbàdúrà wọn ka biography nìsí ọjọ́ náà tó bí àná o àmọ́ dàbẹ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ ni. kìí sọ̀rọ̀ tó gùn ní ìtorí àkókò kìí sì ṣe ń tá a máa wá ká jòkó báyìí ká rántí wọn báyìí ká má gbàgbé wọn Al-Qur'ani fẹ́fẹ́ bàmúdà sí Suratul Mumtahana àyà 13 ọlọ́run jẹ́ kó yé wa yí pé ulaika يئسوا من الآخرة يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور. الله بلغ وبين القرآن látàtà wá lọ́kàn máa ń ní bọ̀díbọ̀ wà lẹ́yìn. ọlọ́dàbí àwọn kan àwọn àjọ ọ̀kan tó gbọ́dọ̀ ń bínú ó bínú sí wọn ọlọ́run bínú lé wọn lórí kí ni wọ́n ṣe. báyìí yẹ ìfúnmínà lè á kírọ̀. yẹ ìfúnmínà lè àìràn wọ́n sáré tàbí ọ̀run. yẹ ìfúnmínà lè àìràn wọ́n sáré gbàgbé ọ̀run. àmọ́ ìsẹ́yìn mọ́nàmọ́mìn. Imam Ali karamallahu wajahu wọ́n ní ìwọ Imam Ali karamallahu wajhahu wọ́n ní sọ̀rọ̀ yẹn ayé fún wa pé kí ni jáyé. sìfúlànà dúníyà. sìfúlànà dúníyà. àṣẹ màtí jáyé lọ́dọ̀ rẹ̀. bàálà máa sìfúnmi ń darí àwọlò àná wà. ni mo fẹ́ bá yín sọnù ayé tọ́jà sí pé àwọn wa àná o ìbẹ̀rẹ̀ rẹ̀ tó bá wà wàhálà ni. wà á kírò àbànà. ilé ọ̀sẹ̀ rẹ̀ ní pọ́tá. ọwọ́ ṣe fìtínà kó tó rí tọ́ bá ti wá rí àbánibọ̀ ṣẹṣẹ wàhálà kó tó ráyè ohun tó kó sì má ta má ntí ọgbẹ̀yìn ayé náà nípa ayé tán. ìsáàbùn bọ́ọ̀bá wa ni ayé lẹ́tọ̀ọ́. tó ọgbọ̀nà tọ́tọ́ ọjẹ́ ntọ́tọ́ ohun ntọ́tọ́ ọwọ́ ntọ́tọ́ ìtọ́tọ́ ló lò ẹ̀tọ́ ló ṣe tó fi kú ìsáàbùn ó ṣèṣì rò. wàhálà mọ́ àzáàbù. bàbá lọ wọ́rí gbogbo ọba ṣàṣẹ lè rí ni kó rí wọ́n ṣàfẹ́ sáyé ni ẹ sábà ní wá túláàsì àsáàbù ó jìyà. mọ̀nì sẹ́kìnà fi hàn fi tànú. Fútọ̀nù ó láyé tó ń sọ fún ọ̀yìn sẹ́gìnà síyà tó ọba fi rọrọ̀ nínú ayé èyíkéyìí inú ọ̀rọ̀ tó ọba rọrọ̀ ọ̀rọ̀ ọmọ ni ọ̀rọ̀ owó ni ọ̀rọ̀ làákàyè ni ọ̀rọ̀ ipò ni èyí tó ọba rọrọ̀ ń bẹ̀ títọ̀ ní orí wàhálà ni. wọ́n máa ní ibùta kọ́rọ̀ fi fún fi lò. wọ́n ní máa ní ibùta kọ́rọ̀ fi sínú ọlọ́wájú olóòsì ń bẹ̀. ọ̀rọ̀ wọn ò lè fi ọ́ dá sí bọ́rọ̀ owó délẹ̀ wọn ò lè fi ọ́ dá sí gbígbàjúmọ̀ délẹ̀ wọn ò lè fi ọ́ dá sí
Bọ́ládélé ẹ̀wọ̀n olùkọ́ dájú oníwùsì inú ìbànújẹ́ lọ wà. Àlí ni wọ́n sọ fún mi kí láyé. Àtẹ́yọ̀ tán. Lọ́jọ́ káwọn olóye àwọn ẹlẹ́kọ̀ọ́, àwọn onímọ̀, wọ́n ní kò sí bàrí ànukú. Àmọ́ tó lè dùnú kú ni pé màsà bàdàn mọ́t. Kí ló kà lẹ́yìn ikú? Àṣẹ tọ́ka lẹ́yìn ikú ni pé kó tó wá lè rẹ́sì tọ́ka lẹ́yìn ikú fọ́. Iṣẹ́ tó ṣe lójú ayé rẹ̀ nù. Toro ní sámátọ́ ọba kú. Bọ́ọ̀ bá ti rí yín ṣe lójú ayé, o ní rìsọ́ọ̀tì ká tí wọ́n fẹ́ fún ẹ. Bàdàn nọ́ọ̀tì. O sì lè lọ ayé gbó. Imam Ali karamallahu wajahu. Wọ́n bí Àlí pé kí ní jẹ́ bẹ̀rù Ọlọ́run. Àlí ni tí ń jẹ́ bẹ̀rù Ọlọ́run ni ẹ wá sára nǹkan mẹ́rin. Al-khawfu minal jalil. Al-khawfu minal jalil. Báyọ̀ Ọlọ́run tí ò sí tí ò lè ṣe. Sọ ma pẹ́ ní dájú Nàìjíríà lónìí, federal government ni, president ni, bọ́bá ṣe ìjàkà ní ìsìn, ọmọ Nàìjíríà ó criticize ẹ̀. Wọ́n á ní báwo ló ṣe rí bẹ́ẹ̀, kò sẹ́ni tó lè sọ pé báwo ló ṣe rí bẹ́ẹ̀ fọlọ́run. Ó ṣe náà ní áàfù nínú ìjẹ́lì. Báyọ̀ Ọlọ́run tí ò sí tí ò lè ṣe. Wọ́n yà máa ló bí tẹ̀sí. Ó ní kí n fẹ́ gbàlá Al-Qur'an. Wọ́n rí dán bìlìkọ́lì. Ìbára ń bá fọ yọnu sí o. Wọ̀lé sí dáadáa lè yá o ní ìrọ̀lẹ́. Al-istidadu palẹ̀ má kúkú má lu ayé bí ìgbà tó ní kú wá kú má lu ayé bí ìgbà tó máa ju síbẹ̀ wá kó mẹ́ límìtì ni ó ti lásìkò kẹ́nà rẹ̀ láyé yọ ẹ̀fáyà nítorí kò sí nǹkan kan táyé jẹ́ stop-over ni. Gbogbo ẹni bá ń travel tó fẹ́ connect flight ọwọ́ bí èmi ọwọ́ fájì ni èyí orí ọwọ́ ọwọ́ ní Amẹ́ríkà àwọn àníkò dó London bíi 2 hours or 6 hours omi lè claim jù bẹ́ẹ̀ lọ bọ́bá yà wọ́n ní ẹ̀yà ẹ̀tún connect flight ní ìpadà stop-over rẹ̀ nu o lè sọ pé London èdè bí ọ ń lọ stop-over láyé ìrìnàjò kẹlẹ̀ orí ìbọn lọ bá débi wọ́n káàrin ọ̀tẹ̀ wọ́n rí ọ̀tẹ̀ ni gbogbo tó wá fi ní ma bí tó fi ní mànà bí ọlọ́mọ àwọn kò tí ọ òun gan ni wọ́n gan wá tó fi ní mànà bí tó ọlọ́mọ tó fi gbàgbé pé eré ìrìnàjò lọ́wà. Ọ gbọ́dọ̀ wá gbàgbé bàbá wa former president Ọbásanjọ́ ẹnjọ́ tí bàbá wa Kíládì nígbà ọ̀rọ̀ bàbá wọn ṣe bẹ́ẹ̀ di 100 ọdún wọ́n jẹ́ bàbá aláàfin olójú bẹ́ẹ̀ lọ. Àwọn wa ń bẹ̀ ǹjọ́ náà mọ́ wá ń ṣe wá sí president wa wá ń jòkó ń bẹ lórí rẹ̀ jẹ́ president Nàìjíríà bàbá wa Tọ̀yọ́ yìí Ládọjà ní gọ́fúnà wọn wá jòkó ọlọ́run fẹ́ẹ́ jọba rẹ̀ sọ́lá ọwá wà lẹ́jọ̀ bàbá wa wá sí ṣùgbọ́n wá sí olè yẹn ṣe fún ruyin mo ní àmọ́ wá sí tí mo fẹ́ ṣe lónìí fún ọ president ni pé ọlọ́run ní ìṣesí kan tó lágbára kò wá dájọ́ ọ̀sẹ̀ síhun lérí ọjẹ́ mùsùlùmí kò sì dájọ́ ọ̀sẹ̀ síhun lérí pé ọjẹ́ kírísítẹ̀nì àbọ̀jẹ́ lẹ́sìn mi kọ̀ọ̀kan lọ́hùn kí ni ìṣesí náà òun ní rere. mo ní rántí ẹ̀rọ ti 1979 àdámọ́tò àdọ́mọ́ mi ènìyàn tó bá ti wà nínú ọkọ̀ àdámì sísí ni bẹ́ẹ̀ sísí bá tẹnu bóyí nǹkan méjì ni ó ṣẹlẹ̀ sí inú kó mú kó kú bẹ́ẹ̀ àbí kí wọ́n lè esisi kí àwọn aṣọ pé alihamudulilayi èyí tí mo mú yìí ti yóò máa mú lọ ni. ọwọ́ àwọn àmọ́lẹ̀ wa wà lórí ipò ní 1979 ọwọ́ àlọ́ ń lọlé kírísítẹ́nì lọ jẹ́ ọ̀wọ́ afẹ́lẹ́yàmẹ̀yà ṣe lọ́nà méjì Yorùbá ní kírísítẹ́nì ní òògbé fún Yorùbá gbé Yorùbá ni màá gbé fún ògbé fáwùsá
ó gbé fún kírísítẹ́nì ẹgbẹ́ yín ẹgbẹ́ fún mùsùlùmí láàrin ìṣẹ́jú kan ọ̀gádọ́mọṣẹ́ wa ká ọ̀pá ìbáyìí lẹ́yìn Ṣàgárí ọwọ́ akọjálé wọn nígbà tó máa jẹ́ ọwọ́ àwọn tó yọ ọwọ́ ní adé ẹni tó ṣe léyìí ẹ̀wọ̀n lọ́yẹ́ Ọlọ́run ló wá sọ pé yóò sì tún darí ilé ẹ̀kan sí i mo ní tó gbé yín débi ẹlẹ́ẹ̀kejì nu tànálẹ̀ ń gbèsè ẹ̀ lónìí èwo la fẹ́ ṣe lónìí tó sì gbèsè tọ́lá.